Yeah, ẹ ṣeun ẹ káàárọ̀ ẹ kú àṣálẹ́ níbi kí tẹ̀lé máa gbọ́ mi àdẹ̀kú àjì Adéolú Adékọ́lá ní orúkọ mi lẹ́ẹ̀kan sí. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀tún àtòsí tó sọ̀rọ̀ Prince Adé mo dúpẹ́ lọ́wọ́ yín gan lẹ́ẹ̀kan sí Adéolú Adékọ́lá lórúkọ mi. Mr. Túndé Mákindé ènìyàn máa ń dàgbà tí làákàyè máa ń kúrú gẹ́gẹ́ bí àṣà Awikonko ó bá àgbà lọ́nà orí kókó ẹ lọ́gbọ́n ọmọ bóyá àgọ́ ló bá dàgbà àwárò yín lórí pláfọ́ọ̀mù yìí I'm going to remove you right now máa yọ yín kó ń bẹ́ nísìn máa yọ yín kó ń bẹ́ kẹ́ ẹ pé Awikonko fúnra báyìí kókó bá tó hàdí èmi àtúntò yín yọ táwọn kókó bá hàdí lẹ́ẹ̀mẹ́wàá èmi Adéolú Adékọ́lá èmi àmọ́ àtúntò yín yọ ẹ ṣẹ̀ṣẹ̀ jọ ìnáwó níjẹjọ àti ń dáwó tipẹ́tipẹ́ kò sá tó kówó ẹnìkan jẹ́ ń bí Awikonko là ń dáwó sínú àkáǹtì kò sẹ́ tó dáwó fẹ́ni kọ̀ọ̀kan bí èrè àwọn oṣù oníjẹkújẹ ẹ̀ ń sọ̀rọ̀ pé wà Texas ṣọ́ ọ̀run lẹ́wà ni ọ̀run lẹ́wà ní Texas tẹ́wà yẹn ni ẹ̀ lẹ́ máa kọ́ wà ń bẹ̀ ni ṣé Togo lèmi wà ní àbí Ghana lèmi wà ní Amẹ́ríkà tó wà lèmi wà ó kàn ń sọ sẹ́ni bọ̀ lórí platform anyhow òun kò gbà lórí platform anyhow ṣé wọ́n ló kó àjọ síbi inú ọmọdún tá a ti ń ṣe bọ̀ ni kó bàjẹ́ fún ẹ ẹ̀yin ọ̀tá Awikonko gan ni tẹ́ ń ṣe bí ọ̀rẹ́ sí ẹ̀ ń ṣe bí ọ̀rẹ́ sí Awikonko ọ̀tá lẹ́dẹ̀ jẹ́ fún ọ̀tá burúkú lẹ jẹ́ fún ọ̀tá lẹ jẹ́ fún níṣẹ́ ẹ̀ ń bomi sáwọn ọlọ́kọ̀ọ́kọ́ bá má bàa ràn lọ́wọ́ inú ìṣòro tó wà báyìí Ọlọ́run abatí ń jábàtàn ọmọ yín jẹ́ ẹ̀yin àgbà òṣì yìí talẹ̀ ẹ̀yin rí sọmọdé lọ pẹ̀lú tó ń bá sọ̀rọ̀ ni I'm 60 years plus kọ́lọ́n kó bàtì ẹ jẹ́ kó má nàtúnṣe ta ló ń bá sọ̀rọ̀ kan sọ̀rọ̀ sẹ́ni bọ̀ lórí platform tó bá ju ọgbà wa lọ tí gbogbo bá kọjú orí wa papọ̀ ṣó tó wa ni àbí tí ọgbà bá ṣe oúnjẹ fún ẹ wọ́n kọ́ lè dá jẹ ni kọ́lọ́n kó bàtì ẹ jẹ́ kó má nàtúnṣe ta ló ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ olùsílò pè mí ni ọlọ́mọ àbàtì ẹ jẹ́ ni ìwọ wèrè I'm going to remove you right now. mo kíwa o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti gbọ́ bí àbí tẹ́ ti wò bí orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kòwé kó òun ni mò ń jẹ́ tọ̀ bóyá ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ilé agodo Awikonko nìyẹn o ìdí tí mo ṣe ń ṣe léèmí ò ṣe láti gbógun ti Awikonko mo fẹ́ kó mọ̀ wípé tó bá jẹ́ anybody nínú wa ní nǹkan ń ṣẹlẹ̀ sí bó ṣe ń ṣẹlẹ̀ sí Awikonko nǹkan tí mò ń ṣe ìlà Awikonko máa ṣe kó o tó bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣó o rántí ìgbà tí àwọn ọmọ ìyá Múṣù lẹ́rẹ̀ oṣù tó kọjá kò ṣáà tí kọjá bíi 2 months ṣá lọ́rọ̀ ìwéré ilé tó yí Ìgbòho fi lọ tó fi padà ṣe mọ̀ wípé lára àwọn ọmọ ìyá Múṣù wọ́n ti ń sọ láàrin ara wọn pé wọ́n ti deport Ìgbòho ni wàràsì Ìgbòho ti lọ ó ti padà sí Germany ìgbà tó wà ní bíbẹ gan wọ́n sọ̀rọ̀ bọ̀ bí gbogbo mídíà ṣe gbọ́ pátápátá kò sí anybody tó dáhùn anybody tó gbé jáde Awikonko ló gbé bọ́ síta toró fẹ́ fi Ìgbòho ṣẹ̀sín jẹ́ ń wá sọ àwọn àlàyé nǹkan tí kò yé ẹ kí n sọ fún ẹ. Ní ìgbà tí mo gbọ́ àwọn information wọ̀nyí ominú kọ mí àyà mi lágàáràgà pé kí ló dé kí là ń wá kí ló le tó báyìí nínú ayé ṣé mo wí pé lórí show tí a ṣe lánàá mo sọ mo béèrè mo ní kí ló dé kí ni Awikonko kí ni Ìgbòho ṣe fún Awikonko tó fi jókòó lé lọ́rùn lórí kéèsì àti Yorùbá nation àṣírí ti tú o yes àṣírí ti tú bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ǹjọ́ jẹ́ mọ̀ wípé Awikonko kó group jọ ó ní group tó kó jọ yìí àwọn neutral people ló hàdì síbẹ̀ ohun tí wọ́n dẹ̀ fẹ́ tán ni wọ́n ń ṣe nínú group yẹn gẹ́gẹ́ bí information tó dọ́dọ̀ ti tèmi òun ni wípé wọ́n ní wọ́n kóra wọn jọ láti máa tákù Yorùbá nation wọ́n ní wọ́n kóra wọn jọ láti kọjú ìjà sí Ìgbòho láti fa Ìgbòho wálẹ̀ láti bàtọ̀tá ẹ̀ jẹ́ ṣó wá fẹ́ gbọ́ kó tó má láàgùn jìnnà wọ́n ní kódà nínú àwọn gúrùpù yìí Awikonko ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ media houses tó wà ní Nàìjíríà wọ́n ló ń bá wọn ṣiṣẹ́ gọ́fìmẹ̀ntì dẹ̀ mọ̀ sí kíní yẹn according to information bí wọ́n ṣe gbé information yẹn fún èmi torílẹ̀ ayé ìwọ tó ń gbèjà Awikonko mi ò ní kí Awikonko kú mi ò ní kó rùn kó lé tó gbogbo ìyẹn a kàn ní ìdí láti jẹ́ kó mọ̀ wípé tí o bá bìlíìfù nínú nǹkan o ní láti gbógun ti nǹkan yẹn
kí ni nǹkan tí Ìgbòho ṣe fún ẹ bọ́ síta kó wá sọ tó ò bá dẹ̀ ti lè sọ then let it slide fi lọ́rùn sílẹ̀ kò sọ àtijọ́ tó ti ń bu kò bú ẹ padà kò bú ẹ kò yán ẹ ẹ mọ̀ gbàtà Awikonko ti wà lórí kéèsì Ìgbòho ni ǹjẹ́ gbọ́ kí Ìgbòho wúkọ́ kó dá lóhùn no àwa làwa ń sọ̀rọ̀ òun nǹkan tó dẹ̀ ń fẹ́ tí Awikonko ń fẹ́ tó ṣe tẹ̀sán mọ́ wípé àfi tóun bá gbẹ̀mí lẹ́nu ẹ̀ tóun bá ti ẹ̀jẹ̀ ọ̀tá Ìgbòho jẹ́ ó ṣàfẹ́ kí Ìgbòho sọ̀rọ̀ because ó mọ̀ ó believe pé tí Ìgbòho bá sọ̀rọ̀ a ní àwọn nǹkan kan tó máa mú jáde nínú ọ̀rọ̀ yẹn tó máa fi nail it to the cross again àwọn tí wọ́n dẹ̀ mọ irú àwọn èèyàn báyìí tí wọ́n ń dẹ páńpẹ́ sílẹ̀ fọmọkùnrin yẹn àdẹ̀sọ fún wọn pé bàbá ẹ má sọ anything no matter what anybody tí ìbáwọn kò sọ ẹ fi wọ́n sílẹ̀ torí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ni wọ́n fẹ́ gbọ́. Gúrùpù tá à ń sọ yìí àwọn eléyìí wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ Yorùbá nation rárá wọ́n hate Yorùbá nation wọ́n ló lè ní wá wọ́n ní nuisance ní wá kò sí nǹkan tí wọ́n pè wá tán bẹ́ẹ̀ àti Ìgbòho àwọn kóra wọn jọ láti bà Yorùbá nation jẹ́ ṣó ti wá rí reason why Awikonko dẹ̀ lé leader àwọn olóko wọn jọ ṣe ti wá rí reason tó ṣe ń gbógun ti Yorùbá nation movement tó ṣe ń sọ wípé Yorùbá nation movement ti kú kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àwọn tó wà ń bẹ́ẹ̀ irọ́ náà fi ń pa owó náà fi ń pa gbogbo àwọn nǹkan tó fẹ́ sọ láti fi bà á jẹ́ ṣe é rántí wípé nǹkan tí àwọn ọmọ Múṣù lò ṣe é rántí pé nǹkan tí àwọn ọmọ Múṣù lò tí wọ́n fi gbógun ti movement nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nìyẹn ọmọ ìyá Múṣù wọ́n fi ń pawó ni wọ́n fi ń kówó jẹ ni wọ́n ṣe kinní kan irọ́ náà ń pa kinní kan náà ń ṣe àwọn làwọn gbọ́ original dání àwọn tó náà wọ́n gbọ́ original dání títí dèní eléni ìwọ rèé èmi rèé o àwọn ni wọ́n sọ pé èèyàn kan ń parọ́ àwọn làwọn ń sòtítọ́ òtítọ́ tí wọ́n ti wá rí sọ títí dèní nǹkan ẹyọ kan báyìí tí wọ́n rí tọ́ka sí tí wọ́n ṣe kò sí ṣe ti wá rí ilé ayé bó ṣe rí àwọn ara àwọn nǹkan tí àwọn ọmọ ìyá Múṣù lò as weapon nígbà náà Awikonko náà fẹ́ lò ó mú lára ẹ̀ ó fẹ́ fi bà ti movement jẹ́ kí ni ìdí tó ṣe ń ṣe yẹn wọ́n ní nínú gúrùpù yìí àti Awikonko wọ́n fẹ́ dá version Yorùbá nation míì sílẹ̀ wọ́n fẹ́ kó version Yorùbá nation míì sílẹ̀ ṣe bí mò ń sọ fún ẹ wípé à ń gbọ́ fìrìnfìrìn kan wípé àwọn kan ń kóra wọn jọ nǹkan kan tó o bá wá fẹ́ mọ̀ lọ wo àwọn voice video Awikonko mi ìfẹ́ play video ẹ̀ bí kò má yẹ pé torí kò sí around mo wá lo video ẹ̀ ó ṣe àwọn àlàyé kan láàrin video ẹ̀ lórí YouTube àti lórí Facebook ó ní Yorùbá lẹ́yìn ìgbà tó ti sọ wípé Yorùbá nation irọ́ ni wọ́n ń pa o kò sí nǹkan kan bẹ́ẹ̀ o òyìnbí irọ́ náà ń pa àwọn tó pariwo Yorùbá nation owó náà fi ń pa oúnjẹ náà fi ń jẹ kíníkan òun wá tẹ̀síwájú kí ló wí ó ní Yorùbá nation ó wu òun kóun náà jẹ́ ìkan lára àwọn tó máa campaign tí kò bá tí ì yọ fídíò yẹn torí fídíò Awikonko láyọ̀lẹ̀ kò wà reliable ó lè ṣe é nísìnyí in the next 1 hour kó gbọ́n yọ kò káyé ẹ̀ tí ò bá tí ì yọ ìwọ tó o bá gbọ́n bẹ̀ you can bear me witness o lè bá mi àwọn nǹkan tó túbọ̀ o lè bá mi kọ síbi comment section bí ó ní Yorùbá nation wọ́n máa gbà á ó lẹ́yìn oh God ó ní Yorùbá nation eléyìí tí à ń ṣe ti bàbá Akíntóyè lọ́wọ́lọ́wọ́ tí Ìgbòho jẹ́ ìkan lára leaders wa under leadership bàbá Akíntóyè ó ló ti laná ó ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó ní rọ́là ń pa ìwọ ó sì mọ̀ wípé nítorí wọ́n ti kóra wọn jọ wọ́n láwọn wọ́n fẹ́ ṣe another version of Yorùbá nation ó wá tẹ̀síwájú nínú fídíò ẹ̀ yẹn kí ló wí ó ní òun ó wu òun láti ṣe kí ni láti jẹ́ ìkan lára àwọn tó máa jẹ́ campaigner nínú tó bá kó àwọn gúrùpù míì jọ tí wọ́n láwọn fẹ́ gba Yorùbá nation òun fẹ́ jẹ́ ìkan lára àwọn campaigner yẹn nítorí pé ìwọ àtèmi àti sí finish ẹ̀ nínú bí tá wà nítorí àwọn new one tí wọ́n ń kójọ tí wọ́n ń gbàjọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní láti frustrate èyí tí ìwọ àtèmi tá jọ gbé dání tá ti ń ṣe
nígbà tó ti jẹjẹjẹjẹjẹ ń bẹ̀ tó ti mú ń bẹ̀ tó ti make owó tó ti ṣe yàngbà wọ́n wá believe pé okay wọ́n ti lọ ṣe nǹkan tí wọ́n ṣe yẹn everybody ò padà welcome wọ́n wá kójọ kò ń ṣe wípé ṣẹ̀ṣẹ̀ kójọ o kò ṣe ní ọdún yìí o kò ṣe ọdún yìí ló ṣẹ̀ṣẹ̀ kójọ o kó lè mọ̀ pé ó ti ní plan ẹ̀ as a matter of fact mo believe pé bíyá kó tó dípò lọ join àwọn APC ló ti kójọ ní gbogbo wọ́n ní nínú group yẹn ní inú group yẹn wọ́n hate nǹkan tó ń jẹ́ Yorùbá Nation under leadership Bàbá Akíntóyè wọ́n ti ẹ̀ fẹ́ gbọ́ Ìgbòho wọ́n hate Ìgbòho burúkú nínú group t'Awikoko kójọ tó fi ń takù Yorùbá Nation meanwhile ìdí tó sì jẹ́ wípé òun nìkan ló ń sọ̀rọ̀ tó ń gbógun ti movement àti Ìgbòho òun ni wípé òun ni leader tó kó wọn jọ ṣé ẹ rántí pé mo ṣe àlàyé kan yes OAM Oòduà Action Movement woman kan sọ fún mi lánàá lórí kíní correct OAM òun náà ló kójọ lọ́dún náà lọ́hùn mo jẹ́ ìkan lára àwọn ńgbà náà kó tó di pé gbogbo ẹ̀rẹ̀ mi tètè kúrò ń bẹ́ẹ̀ gbà tí mo rí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ you understand èmi ni mo jẹ́ coordinator ti Germany chapter nígbà náà ìgbà tí mo rí gbogbo àwọn nǹkan tó lọ ń bẹ̀ mo ní láti ká ẹ lè mọ àwọn antecedents ẹ̀ ká ẹ lè mọ nǹkan tó wà nínú Awikonko ìwọ tó o bá fẹ́ gbèjà ẹ̀ kó o lè mọ nǹkan tó fẹ́ gbé níjà ìwọ tó o bá fẹ́ ṣe àbòsí níbi tá a bá dé ó dẹ̀ pé ọ̀rọ̀ Awikonko máa tàn mọ́lẹ̀ sí movement gan ni àsìkò tá a máa mọ who is who lélẹ̀ ó lè máa kó o rí jẹ́ kó o mú Jesus Christ kó o rí kó o hug ẹ̀ kó o tún rí Satan kó o tún fẹnu kò lẹ́nu no now ọmọ Yorùbá tí ẹ máa ṣe bí ọmọlúàbí lẹ́ẹ̀kan èèyàn tó o bá gba tiẹ̀ tínú ẹ̀ bá ń bí ẹ ò ní láti ṣojú ayé sí i bọ́ síta kó ṣe kí ni bọ́ síta kó ṣe nọ́mà sọ̀rọ̀ síta tó bá wá ní oní voice note dára kan tó lo one play àti kí tún ni kí ló kàn mí pẹ̀lú voice note mi tó ń play tó bá tún ní ìdí kí bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù sí má bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù àwọn tí wọ́n ní ọpọlọ ní ibi tí wọ́n kì í ṣe alábòsí àti ọlọ̀tẹ̀ wọ́n padà mọ̀ wọ́n mọ òtítọ́ wọ́n mọ kí ni wọ́n mọ òtítọ́ ènìyàn lèmi wá mi ò wérò àbí kò yé wa èmi ò ṣe show torí pé situation tí Awikoko wà láti gbógun ti àbí láti bà tiẹ̀ jẹ́ bí kò ṣe wípé nǹkan tó kóra ẹ̀ sí òun ló bá rẹ̀ níbẹ̀ tó bá ń báyàn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí iná ò bá wọ̀ pẹ̀lú ìwà àtẹniyẹn kò ní kó gbógun ti ayé kò ní kó bà tiẹ̀ jẹ́ move on pẹ̀lú life ẹ̀ tí ò bá believe nínú movement mọ́ kí ló dé tó wá jókòó tó tún lọ ń kó àwọn ènìyàn jọ kí wọ́n kún ẹ lọ́wọ́ ẹ wá ìwọ tó ní kò sí níwọ tó sọ pé kò sí nǹkan tó jẹ́ Yorùbá Nation ẹ máa gbọ́ dáadáa o the same Awikoko ní pé kò sí anybody tán bí ire kó sọ̀rọ̀ Yorùbá Nation ní Nigeria of today kódà ó ní kò sí anybody tó lè ṣe rálẹ̀ bọ̀ ìwọ rèé ó dẹ̀ ń kó àwọn ènìyàn jọ ìwọ dẹ̀ ń kó àwọn èèyàn jọ òun kó àwọn èèyàn jọ fún the same purpose tí ìwọ ń gbógun tì torí ó wà lọ́ndà èèyàn kan torí pé òun bínú àwọn kan ó fi títí ẹ tó ń kó jọ ó kọ́kọ́ fẹ́ bà ti àwọn nǹkan jẹ́ torí kí títí ẹ kó o believe pé kí títí ẹ kó lè wà òkè ó wá lọ kó àwọn ènìyàn pẹ̀lú àwọn míì ní tí ìdárúkọ àwọn media houses yẹn media house ní Nàìjíríà wọ́n ti fún mi lórúkọ wọn tó wà lára wọn nínú gúrùpù tó kójọ láti gbógun ti Yorùbá Nation movement àti Ìgbòho so ìwọ tó bá fẹ́ gbèjà ẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ gbè níjà Awikoko ní score to settle ó lóun ní score ó ní nǹkan score to settle pẹ̀lú Bàbá Akíntóyè ṣe Sunday Adéyẹmọ àti Yorùbá Nation movement ó fẹ́ gbógun tì í frustrate ẹ̀ by everything jẹ́ torí ó ní another setup bí mo ṣe ń ṣàlàyé fún ẹ lẹ́ẹ̀kan yẹn ní inú àwọn fídíò ẹ̀ tó fẹnu ara ẹ̀ ṣàlàyé ó lóun fẹ́ jẹ́ ìkan lára àwọn campaigner ní inú new group tó bá fẹ́ ṣe Yorùbá Nation ó ní ìbọn eléyìí tí wọ́n kójọ yìí ó ló ti jóná ó ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ nítorí pé ó ti nínú wọn tó fẹ́ ṣe you see
ilé ayé ò lè tó ilé yìí, ilé ayé ò lè tẹ́lẹ̀ yìí, ilé ayé ò nira. Tó bá ń báyàn ṣe tẹ́lẹ̀, ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún, ẹ̀yin Yorùbá lẹ sọ bẹ́ẹ̀. The fact pé mi àti ẹ àjọ ń pọ̀ síra wa lẹ́nu lẹ́ni kò mí pé àjọ máa pọ̀ síra wa lẹ́nu títí forever. A lè close bàjẹ́bàjẹ́ lẹ́ni kí few months wọlé kí nǹkan kọ́lọ́run sọ wípé ìwọ̀nba àsìkò tájọ máa lájọṣepọ̀ nìyẹn, ṣó mú ikú dání ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò kí fẹ́ respect kìíní yẹn. Ìwọ àti ẹni tó jẹ́ pé bóyá lójijì lẹ pàdé tẹ́ bára yín ṣe, tí ó bá dé tún bára yín rìnrìn àjò débì kan tí ìrìn àjò tó pé yà tó ní kálukú bá tiẹ̀ lọ, èwo làbọ̀rọ̀ wá pé láàfin tó bá bàtà ayé ẹnìkan jẹ́, ṣé wọ́n jọ bí yín papọ̀ ni? Ó ti ń rìnrìn àjò ayé ẹ̀ tẹ́lẹ̀ kó tó pàdé ẹni yẹn náà ti ń rìnrìn àjò ayé ẹ̀ tẹ́lẹ̀ kóun náà tó pàdé ẹ̀, ẹ ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn. Respect that and move on with your life. Bọ̀ ká wá máa sọ wípé a ní láti gbógun tí, a ní láti ṣóògùn sí, a ní láti bá tiẹ̀ jẹ́. Ilé ayé ò nira tó yẹn, ẹ jẹ́ àtúgbọ́. Ṣé mo wípé nínú àwọn fídíò Awikonko náà ó máa ń sọ wípé ìṣe la àwa tá wà Yorùbá nation lè ó ti lànà wípé àwa tá ń sọ̀rọ̀ ńbẹ̀ irọ́ là ń pa, ìṣe la fi ń kówó jẹ. Àbó ò tí ì gbọ́ nínú fídíò ẹ̀, tó bá tí ì gbọ́ lọ sórí YouTube ẹ̀, tí ò bá tí ì yọ tètè lọ síbẹ̀ kó lọ gbọ́ àwọn nǹkan tó sọ níbi bẹ̀ kí ọ̀rọ̀ yẹn kó lè mọ nǹkan tí mò ń kó ká ọ̀rọ̀ mi kó lè yé ẹ̀. Ibi tèmi ń lọ lèmi dúró sí o, ìtẹ̀síwájú movement lèmi wá. Àlẹ́ ènìyàn ni mo fẹ́, mi ò fẹ́rò, torí pé kí ni a kì í ṣọ̀rẹ́ èrò káyọ̀, bó bá pé onílé a máa relé wọn. Mi ò wá gbajúmọ̀ kankan wá sórí social media, ohun tí mo wá ṣe ni mo kọjú mọ́. Ṣùgbọ́n tí mo bá sọ wípé I need more people, more intelligent people tí wọ́n lè educate àwọn èèyàn, tó bá jẹ́ torí ìyẹn ló máa generate ọ̀tá, tẹ́lẹ̀ fẹ́ generate ọ̀tá fún mi, tí ipò tó ọ̀tá wò lẹ fẹ́ ṣe ń sì tí wọ́n tí ì ṣe sẹ́yìn. Màá máa fi yín pa ṣáyó ni lásìkò ìtorí ojú mi ẹ ti fojú mi winá. Mo ti jà gan. Gbogbo àwọn anybody tó bá lóun fẹ́ bá dára jà ń sìn ìdẹ̀tí á no wo tó bá rí tó bá náà ń pariwo dára pé kinní kan ìwọ kò ṣe báyìí yímú ẹ kàn fún mi ẹgbẹ́ búwa kò lè dùn wá ìgbà tí a ń pọ̀ ṣe lásán ebúwa yẹ̀yẹ́ yín o. Àwọn ọmọ àlè nígbà tí wèrè bá ṣe fídíò tó lóun búyàn, àwọn ọmọ àlè olórí burúkú àwọn náà máa ń ṣe onígbọ̀wọ́ tó máa ń bá wọn pín. Àwọn ń bẹ́ kiri bí ewé ojú omi báyìí ni wọ́n ní sinmi. Ẹ̀dùnmàrè tó gbà ti sùn lọ́wọ́ pẹ́pẹ́ ojú oorun alẹ́ lọ́wọ́ pẹ́pẹ́ yìí ó ti gbéṣẹ́ lé wọn lọ́wọ́ kò yé wọn mọ́. Wọ́n yẹn ń sá lọ bí náà wọ́n ṣà ń wá taṣé kiri. Ẹ̀jẹ̀ tún play mi fún. Ṣé ẹ mọ̀ ipá Awikonko sọ wípé àwa tá a wà nínú Yorùbá nation nísìn pẹ̀lú bàbá kí tó yẹ ṣe la fi ń powó o. Mo kí wa ní ilé aláyọ̀ ẹ káàárọ̀ gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ jọ̀wọ́ láàrin 1 hour sígbà tá a wà yìí torí Ọlọ́run mo fi ọ̀nà Ọlọ́run bàbẹ̀ I need 125,000 péré. I need 125,000 péré. Ó dẹ̀ dá mi lójú pé ọ̀sán wa máa sọ dídùn léni. I need 125,000. 125,000. Ẹjọ́ onílùú àti ọlọ́rẹ̀ ẹjọ́ ètè bá sáré wá owó yẹn ẹjọ́ ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa. Gbogbo iṣẹ́ tá a ṣe kó lè bá a hù. Ẹjọ́ 125,000 la need lọ́wọ́ báyìí. 125,000. Ẹ jọ̀wọ́ olùwàfẹ́ onílùú àti ọlọ́rẹ̀ ẹ jọ̀wọ́ mo fi ìyọ́nú Ọlọ́run bá bẹ̀ yín orí ìdọ̀bálẹ̀ mo wà orí ìkúnlẹ̀ mo wà mo bẹ̀ gbogbo ilé I need 125,000. ẹ jọ̀ọ́ iye kí ẹlẹ́ni kankan. Àwa náà ní í ṣe là ń fi Yorùbá nation powó o, àwọn làwọn ń béèrè owó báyìí nínú gúrùpù wọ́n ti fẹ́ dáwó kú ẹ dáwó. Kò ń ṣẹnu ìgbà tí wọ́n mú Awikonko yìí ò náà dáwó wọ́n ti fẹ́ dáwó kú ń bẹ according to the information tó fún mi. Bọ̀ Awikonko á dẹ̀ bọ́ síta. Ìwọ tó o bá gbọ́n lórí social media yóò lè gbọ́n mọ́. Ìwọ tó o bá ń wo ìrìn àjò Yorùbá nation tó o bá mú ẹ̀kọ́ kan àbí méjì kó mú dání wàláhì ọ̀rọ̀ ilé ayé ò lè padà yé ẹ mọ́ o. Àní kó o máa kẹ́kọ̀ọ́ bí gbogbo nǹkan bá ṣe ń lọ máa sọ pèdè yẹn ó ti sú mi ṣé bá ṣe fẹ́ ṣe tá ṣe fẹ́ gba Yorùbá nation lélẹ́yìí ṣé bá ṣe fẹ́ ṣe ṣàṣẹ kinní kan. Mo máa ń sọ kinní kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé
ibi tá à ń lọ ò mà jìnnà rárá lórí ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n ibi tí a fẹ́ yà wàláhì ó pọ̀ bàjẹ́ and for your information ìwọ ó ti sú mi ó ti rẹ̀ mí mi ò bìlíìfù mọ́ mi ò ṣe kinní kan mọ́ gbogbo ibi tá a máa yà la máa yà tó máa pé pérépéré ayé ìyá ni bí òrìn ẹsẹ̀ ìwọ gan tó ń sọ wípé ṣé bó ṣe fẹ́ gba Yorùbá nation lélẹ̀ àwọn politician ṣé wọn kì í jà ṣó ní organisation tó kó papọ̀ nílé ayé tí kàn kí ní challenges tó ṣe jẹ́ pé ní small challenges tó jẹ́ pé ara movement ni a kàn ní láti tọ́ọ̀ṣì ibẹ̀ a ní láti ṣàlàyé ibẹ̀ ká yànnà náà ibẹ̀ yẹn torí ìrìn àjò lọ straight láyé ìwọ gan àtìgbà tó ti bí ẹ kékeré ṣé ìrìn àjò ẹ lọ straight ìrìn àjò ayé tiẹ̀ ṣé ó lọ straight bó ṣe fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú láìfẹ́ ló plan fún láyéláyé tó fà ẹ́ sẹ́yìn tó ń delay achievement yẹ but you never give up on your life ó ṣàṣe ṣe pé no irọ́ bẹ́lẹ̀ ìbádé wàá ṣe bẹ́lẹ̀ ìbádé wàá dàyàkó that is what they call life ìwọ tó bá wá mọ̀ pé bí ìrìnàjò ayé ẹ ṣe rí nìyẹn tó dẹ̀ give up má ever má pèdè anything kọ́mídé kọ́mí nǹkan tó bá ti tó jẹ́ challenges tó dìde nínú movement má jẹ́ kó máa tètè sú ẹ má máa tètè pèdè ṣé bá ṣe fẹ́ gbà lélẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbà kọ́ nìyẹn tó bá mọ ọ̀nà míì tó fi lè gbà tí ó máa lọ straight jọ ń torí Ọlọ́run you can lead us. You can do what? Lead us. Please. You can. Leadership wọn ò mú wá látọ̀run. ọkàn bá ní oní 1000 oní 500 ẹjọ́ ẹ tètè bá wa dá sínú àkáǹtì yẹn ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fi ọ̀nà Ọlọ́run bá bẹ̀yìn kí iṣẹ́ tá a ṣe kó lè bá a hù náà ẹ ṣeun àánú Olúwa kò ní fi wá sílẹ̀ ẹ ṣe máa máa retí ẹjọ́ ẹ bá a dá sínú àkáǹtì yẹn ẹjọ́ 125,000 ògbó tá a nídìí lọ́wọ́ lọ́ba ẹjọ́ ẹ ṣàánú ìwọ tó bá dẹ̀ gbóhun tí mo sọ ìjáde ọmọ ẹ máa kú ni o ọmọ kọ́dù tó parí. irọ́ ló pa gúrùpù náà pé gbogbo èpè tá kan máa ń ṣe iye tẹ bá gbé kíní kan jáde wàá ṣe pé akẹwàá ṣàwọ ewé làbọ̀rọ̀ ṣe pé ẹ kó orí gbígbẹ àti tútù jọ síbẹ̀ ní kíní kan ìwọ tó bá ń ba tèèyàn jẹ́ láyé yìí ọ̀run náà wá àwọn èèyàn tìyẹ tán máa bá tìyẹ jẹ́ tán gbógun tíṣẹ́ ọwọ́ ẹ̀ tó o bá ti ń gbógun tíṣẹ́ ọwọ́ ènìyàn kan Ọlọ́run náà gbé ẹlòmíràn dìde from nowhere á wá sínú ayé ẹ òun náà wá gbógun ti ìrìnàjò ayé ẹ bí ilé ayé ṣe wà nìyẹn tẹ bá wá rí ẹnikẹ́ni nínú movement tí ó mọ òtítọ́ tó yìí ṣe àbòsí sẹ wípé irọ́ ni Awikonko kìnìkan alábòsí ni wọ́n tírú ẹni bẹ́ẹ̀ àgàgà bá ń pariwo òun lọ́ọ̀fù Ìgbòho òun lọ́ọ̀fù Yorùbá nation movement òun lọ́ọ̀fù bàbá Akíntóyè tó dẹ̀ ráwọn tó ń gbógun ti ayé àwọn wọ̀nyí àti iṣẹ́ ọwọ́ wọn tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn àbòsí náà pé kó o wá jókòó láti àárọ̀ kó o máa jáde ní 1 minute 1 second 1 minute 1 second 1 minute 1 second 1 minute 1 second Fẹ́mi Dára àsàmà fúfú àsàmà régè ìgbọ́ kí lẹ rí ẹ lọ wọ́n ti gáṣà kẹ́mi létí lọ kàṣà wọ́n ti ṣe kí ni wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ ìgbọ́ payá gbóǹsókè tí ẹ jàre. message mo send sí mo mọ nǹkan tí mo sọ nípa ẹ̀ mi ò dé bú. jẹ́ fi ṣe 1.5. mo kàn pé àkíyèsí ẹ̀ sí pé kò lè máa kọ́ àṣà àwọn èèyàn láti máa dá owó sí àkáǹtì anybody ni tó yàtọ̀ sí ti Awikonko if at all táwọn èèyàn bá fẹ́ dá owó. ẹ máa gbọ́ bó ṣe ń dáwó bẹ́ẹ̀ o. fans club member gẹ́gẹ́ bí fans member Awikonko fans club kò make sense kẹ́ ẹ máa gbé different account lẹ́bi káwọn ìjọba dáwó síbẹ̀ ẹ tó bá like Awikonko á pe Awikonko fúnra ẹ̀ kó fún pé mo fẹ́ fún ní lówó á dẹ̀ bẹ́ẹ̀ àkáǹtì Awikonko yóò dáwó síbẹ̀ ni that is number one. ìkejì o ní láti máa dídí máa sọ fún yàn pé ìwọ ni o mọ̀ nípa gbogbo nǹkan so gbọ́dọ̀ máa gáàgì àwọn èèyàn láti máa sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ òṣèlú gbọ́dọ̀ sọ̀rọ̀ kíní kan what right has he to be telling people like that? I mean ṣé ó fẹ́ lè máa sọ fún yàn pé kéèyàn tó jẹ́ mẹ́mbà kan kí wọ́n máa gbàṣẹ lọ́wọ́ irú nonsense wo yẹn so àwa kan tá a ti wà ẹ́ tẹ́lẹ̀ tó pé nǹkan tó jẹ́ kí n gbàtà Awikonko ọ̀rọ̀ pé ọjọ́ mi ò fi ti club member sí mo like naturally lóòótọ́ máa ń ṣe mistake kọ̀ọ̀kan èyí dẹ̀ Awikonko nìkan ni mo like gbogbo àwọn ikú kan náà bá ó bẹ́ẹ̀ látòrí màmá dára kan tí tó fi dé létí ké tó fi jọ bí fún ìtẹ́ni ọmọ ológo ó tó di bẹ́ẹ̀ náà lọ fọ́nbù nígbà kan nígbà tó lọ ń sọ kínní èmi máa ń wo talent tó lọ́n dámọ́ yẹn ni wọ́n ní mọ̀ bọ́lá ń dá talent mọ́ Awikonko talent yẹn dẹ̀sọ̀ wọn òun ló kàn filẹ̀ ló sọ̀rọ̀ di round leather box. now ẹ jọ mo fẹ́ fèsì sí nǹkan tí ó. kẹ tó gbọ́ yẹn wọ́n ti jà lọ́rọ̀ abidun wàhálà
but there is something about Baba Akintoye àti Chief Sunday Adeyemo. Mi ní ṣẹ̀yìn o. Mo ti máa ń wò wọ́n. Tó o bá gbógun tì wọ́n, àgàgà kó wá bá wọn jẹ, kó bá wọn mu, kó tó wá gbógun tì wọ́n, kó ṣọ̀tẹ̀ wọn. Àwọn ẹni yẹn nǹkan máa ṣe wọ́n ṣáà ni. Wọn kì í ìgbẹ̀yìn ayé wọn ò kí ń dà. Wọ́n máa face problem ṣáà ni. Kí ló dé? Kí ló dé? Ẹ̀yin tó kù, ẹ̀yin ọmọ àlè tó kù, tẹ́ rò wípé ẹ lè fa Yorùbá nation wálẹ̀. Ẹ ò lè ṣe é. Ṣé rí títa Awikonko báyìí àti gbọ́n sìn? Ìwọ náà ti ń bá mi gbọ́ báyìí wípé group tó kó jọ wọ́n fẹ́ pa ti bàbá, wọ́n fẹ́ pa Yorùbá nation under leadership Baba Akintoye. Ìdí nìyẹn tó ṣe ń ba movement eléyìí jẹ́ àti Igboho. Tòró títí ó kó mi jọ. Ó dẹ̀ ti sọ nínú show ẹ̀ láìmọye ìgbà wípé òun wíṣì kóun tún jẹ́ campaigner nínú Yorùbá nation míì tí wọ́n bá kó jọ. Àṣé òun gangan ló kó jọ. Ṣọ́rọ̀ yẹn ti ń yí ẹ. Ṣé ó ń yí ẹ? Ṣé ó ń clear? Mo ní ṣé ó ń clear? Ọlátìkẹ́, ilé ayé yìí ṣá. Ènìyàn Yorùbá yoyoyo bí iná alẹ́. Yorùbá rúrúrúrú bí omi òkun. Kí ló dé? Ọ̀dà ẹja àtúbọ̀. Mi fẹ́ kí fídíò yìí gùn jù ṣá. Tí ọ̀gbẹ́ni kan tó pẹ̀lẹ́ ní pence gbogbo ẹ̀ ló gbé àwọn pence nǹkan tó jẹ́ àmọ́ ó sọ̀rọ̀ rẹpẹtẹ kókó ọ̀rọ̀ tí mo rí múnú rẹ̀ ni pé ó sọ pé olóṣèlú ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ kẹ́ fara burúkú balẹ̀ kẹ́ ẹ gbọ́ mi ì sọ olóṣèlú bí mo ṣe ń sọ̀rọ̀ yẹ kẹ́ ẹ mọ̀ pé mo retí pé olóṣèlú tọ́lọ̀ mi yẹ tábánikà dálẹ̀ ká tó sàtábánikà dájọ́ fáwọn olóṣèlú Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n akún àfàyà èrò ẹ̀wọ̀n ní ọ̀pọ̀lọpọ̀ wọn tó láwọn democracy has not given us any dividend any desired dividend sọ̀rọ̀ mi yẹ yín so kì í sọ̀rọ̀ olóṣèlú ẹgbẹ́ ti jágbá Awikonko látọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn láti ẹjọ́ ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn tẹ̀ ti join yẹn kí ló wá dé lásìkò tó jẹ́ pé ariwo wá pọ̀. You want to let me know that is the spillover of poverty that is ravaging the country. Ẹ̀yin náà fẹ́ jẹun. Ó kẹ́tẹ́ mi sọ tó jẹ́ kókó rọ̀ mi fẹ́ jẹ́ kó ní ẹ ni wípé ẹ máa lo ògo Awikonko láti máa dédé máa lò ńlòkulò via extortioning. Ẹ máa forúkọ ọmọ ọlọ́mọ máa pariwo sápàrà yín. Kò bẹ́ ẹ lá Awikonko ló sọ lẹ́ẹ̀kọ́ òun fẹ́rẹ́ òṣèlú. Awikonko lè bá yín sọ bẹ́ẹ̀ pé òun fẹ́rẹ́ òṣèlú. Olóṣèlú ni bẹ́ẹ̀ Awikonko àkàndá ọ̀rọ̀. Onígbàgbọ́ kò sí kẹ́tẹ́ ẹgbẹ́ àkàndá ọ̀rọ̀ tí ì ṣe títí tí ò bá àkàndá ọ̀rọ̀ ọlọ́run kan wàhálà ti wà wàhálà ti wà nínú gúrùpù ẹlẹ́dàá Yorùbá. Àníṣe ẹ̀yin èèyàn ẹ̀ẹ́dẹ̀ fẹ́ bìlíìfù ni o Ọlọ́run. Mò ń sọjọ́ kílẹ̀ àbílẹ̀ ṣe fẹ́ bìlíìfù ni. Àní spirit wà tó ń rìn nínú movement yìí. Àwọn spirit tá a fojú rí ó ń bá wa rìn nínú movement ó jẹ́ ṣọ́ra ẹ̀ ó jẹ́ ṣọ́ra ẹ̀ kó má bàa gba tiẹ̀ èmi ọmọ ọlọ́mọ òròmọdìyẹmí láàrin àṣà orí ló kọ́ mọ́ yọ. Mo rọra jókòó sórí ọwọ́ mi mo rọra ń ṣèwọ̀nba tí mo lè ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ìwọ tí n bá lè ń jìbìtì máa bọ̀ o. Ìwọ tí mo bá lè ṣe voice note tí mo ní pé kán lọ pa èèyàn wa ó jẹ́ bọ́ síta kó wá sọ. Tó bá ní ẹni tìtọ́ ni mo sọ nípa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ìjà gbóná nígbà yẹn kí ló dé tí mi ní sọ̀rọ̀. Èèyàn á ṣe show fún mi for good 4 months èpè 6 hours every day. Mélòó nu yín lẹ lè gbà á? Ọ̀pọ̀lọpọ̀ yín nígbà náà lẹ máa ń pè mí lórí fóònù náà ẹ máa ń sunkún ni. Wípé dára má dé ṣe Yorùbá nation mọ́ má ṣe Yorùbá nation mọ́ èpè yìí ti pọ̀ jù. Mo ní rárá wọn bí ìyá èèyàn kò sẹ́ni tó lè lé mi bẹ̀. Ìgbà tí mi ìwúwa èpè mi ì sì ṣiṣẹ́ èpè ò lè mú mi. So ìgbà tá à ń jà tẹ́yẹ̀ ọkọ̀ bá wá gbé voice note jáde tó bá ń play anything àti kìtún ni. Wọ́n ti gá Ṣàkẹ́ létí lọ wàláì. Ẹ fẹ́ ṣe ṣóòkù. Respect alájà lóhùn òun náà respect. Tí alájà yẹn gan bá wá rí ajá ẹ̀ tó ń jẹ imíkímí tí ò kí lílọ alájà gan tó bá tó àsìkò àjẹgbà ìyẹn tó ń kọ́. Torí kò séyàn tálájà ń bọ́ àbálájà ń bọ́ ẹni. No Yorùbá nation láti pàdé. Èèyàn kankan ò lè gàràjé méyàn kankan. Àwa gan dá tó
ọmọ tí rin bá kọrin nǹkan á tẹ̀ nínú ayé ìṣá inú ayé láyé ń gbé ọmọ gbàgbé àwọn kì í ṣe onídẹ̀tì ọmọ gbòòrò classic wọn classic. mo lè à ń respect alájá ajá rò pé òun náà respect tí ajá èèyàn bá tojú bọlé àbó lọ ń jẹ ìgbẹ́kígbẹ́ tí kò yẹ kó jẹ àbó ń ṣe rádaràda tí alájá ò bá kọ́sùn ajá ẹ̀ alájágo ajẹ́gbà. ẹ wo mi ní tí ìfẹ́ ṣe gbogbo àlàyé púpọ̀ jù mi ní fẹ́ kí fídíò igun jù tó à ń fi àsìkò yìí sọ fún yín wípé ìkan lára àwọn yín lọ ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín pàdé yín èèyàn yín ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ìyá tó bí ìyàwó wọn tó wà ní Germany Madam Rọ́pò Ìgbòho màmá wọn ṣaláìsí Ọlọ́run kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere èyí ga o gbogbo fámílì ṣe Sunday Adéyẹmọ Ìgbòho àti bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho mo kí yín o mo ṣe yín pẹ̀lẹ́ bà mí ẹ kú àmúmọ́ra ẹ kú àtẹ̀mọ́ra o ẹ pẹ̀lẹ́ tí mo bá wá sọ fún yín wípé àsìkò tí a wà yìí there are so many situations there are so many things on the ground fún Ìgbòho ó busy ó need a lot of things láti sort out ṣètún rélé tó tún já mọ́ tilẹ̀ mọ́mì wọn gan tó ṣaláìsí la ṣì ń múra pé bẹ́ríà lọ́wọ́ tí ńlọ wọn náà tó ti já sí grandma wọn náà ìyẹn náà ti lọ ẹni bàbá òun ló mọ̀ ẹlẹ́ran ara ni gbogbo wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀ṣọ̀kan ọkùnrin o ẹ̀ṣọ̀kan ọkùnrin gbogbo ẹ̀ tó bó bá jẹ́ pé ó le kókó ń bọ̀ wá dẹ̀rọ̀ bẹ́ẹ̀ bá mi ó ń ṣọmọ lóòkù yín bẹ́ẹ̀ ni wọ́n ò ní sí yín pẹ̀lú òkú yín láíláí dúdùn lọ́sàn máa padà so ní ìgbà tí gbogbo ẹ̀ ń já mọ́ra wọn báyìí àwọn èèyàn ò bá yín rí o ọ̀pọ̀lọpọ̀ ni ò bá yín rí wọ́n yọṣù tètè ní ìgbà tí Ọlọ́run bá jẹ́ kí gbogbo wàhálà yìí kó lọ tán tí ó wá gbé yín sókè tí ó wá tó wá double bless yín tó triple bless yín tán àwọn ọmọ àlè kan á bọ́ síta wọ́n á fẹ́ gbẹ́nu nígbèkúgbé o gbogbo èèyàn ẹ bá wa kí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ bá wa ṣe wọ́n pẹ̀lẹ́ ẹ bá wa kọ́mẹ̀ntì lábẹ́ fídíò ẹ bá wa ṣe ẹ bá wa kí wọn àti Mrs. Rọ́pò à ń fi àsìkò yìí kí Mrs. Rọ́pò Adéyẹmọ Ìgbòho ìpè ẹkú ilédè tí màmá yín o àgbájú yín dà o Ọlọ́run àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere àbẹ̀rù pẹ̀ burúkú kúrò lójú wọn ẹ̀yin wọn á sì ń da àníkú tẹ̀lé o lágbára lọ́wọ́ Ọlọ́run ààbò Ọlọ́run tó dájú kò ní kúrò lórí gbogbo wa a kú ìmúra ọdún o wò ó bí mo ṣe ń sọ fún ẹ yìí tó o bá bìlíìfù nínú Yorùbá nation ó jẹ́ dúró má torí àwọn challenges kéékèèké tó ń ṣẹlẹ̀ yìí kó wá sọ wípé kinní kan no don't do that don't do that kò sí nǹkan rí kan tó máa ń gbà kí wọ́n ṣe òun ṣé ọmọ Yíbò ló ń dà wá láàmú ṣé Haúsá Fúlàní ló ń dà wá láàmú nínú movement Yorùbá ni náà yet bàbá Tinubu everybody wọn torí ẹ̀ gbógun ti movement ńgbà náà tọrọ èpè mẹsàáyà ni bàbá gan tó bá wo gbogbo ẹ̀gọ́ ti sú bàbá mẹ́wàá ń ṣẹlẹ̀ mi ì nífẹ̀ẹ́ papọ̀ mi ì nífẹ̀ẹ́ kó papọ̀ nu fídíò yìí àti tó ṣàlàyé ìyẹn náà ó lẹ́tìkẹ́ torí mi fẹ́ kí fídíò yìí gùn jù Awikonko tó sọ wípé àwọn kan fi movement Ìgbòho òun lẹ ti ń gbọ́ wọ́n ti ń pariwo owó wọ́n ti fẹ́ ìjà voice note ti pọ̀ ńlẹ́ o ó pọ̀ mi kò fẹ́ lo púpọ̀ ni mi tí ìfẹ́ kíkí ní information yẹn kó jáde jù mo kàn ní kí n wá bẹ fún yín ni nǹkan tó ń ṣẹlẹ̀ plan Awikonko kó tó di wípé ó rẹ́wọ̀n wọ́n lọ arrest ẹ̀ ṣe rí bí Ọlọ́run ṣe ń ṣe ìwọ tó wá bọ́ síta tó ń gbẹnu nígbèkúgbè tó ń wíwìkúwì sí nǹkan tó kàn mí pẹ̀lú anybody ẹ má gbàgbé o ìwọ tó o bá mọ̀ pé o wà intelligent tó o mọ̀ pé ìdí tá a ṣe ń pariwo Yorùbá nation kí ni Yorùbá nation wà fún kí ló dá lé lórí kí ló ń jẹ́ Yorùbá nation tó o lè educate tó o lè ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn èèyàn a ní ìdí yín kì í ṣe fún èmi kọ́ ni Yorùbá nation fún movement ni ariwo Yorùbá nation pọ̀ bọ̀ kò sí ìwọ̀nba àlàyé ló wà bí àwọn èèyàn get message yẹn a lot noise ló pọ̀ jù ìwọ àtẹ̀mí lájọ máa gbé movement lọ sókè má jẹ́ kó sú ẹ bẹ́ẹ̀mi ṣe ń gbé lọ́dọ̀ tèmi ìwọ náà gbé lọ́dọ̀ títì ẹ
tẹ́ ẹ bá wá rí any media kankan tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó gbọ́ pé I need more people tí mi ò ní kán má ṣe mọ́ tí orí mi ṣe tèmi ni mi ò ní mi tó nǹkan kan mi torí èrà nínú movement débi tí máa pàṣẹ fẹ́ anybody mo kàn mọ̀ wípé I need àwọn intelligent people tó bá jẹ́ ìyẹn òun ló ń bi yín nínú pé yóò máa gbàjẹ́ lẹ́nu yín torí àwọn tó mọ̀ present tán màlàyé ṣe tán bá dé tán bá bẹ̀rẹ̀ àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní fún wọn support bóyá kẹ́ work on yourself kẹ́ do the needful at the right time instead kẹ́ máa rò wípé bí yàtẹ̀ bá gbógun ti dára ogun yín ò dọ́dọ̀ tèmi o kò sí nǹkan tí 1 billion yín lè ní kẹ́ máa ṣe ọlọ́run yàsìn ẹ kàn máa gbogbo ẹ̀ gbókú náà ni kò sí gbogbo ẹjọ́ ògùn náà lẹ tún fẹ́ ṣe ẹ tún lọ máa ṣe ohunkóhun tó bá wù yín kẹ́ fẹ́ ṣe ó yá ẹ kóra yín papọ̀ ṣe bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tó bá ti rí pé èèyàn kan bá dára jà ẹ̀yin tó kù ẹ máa ń join jẹ ẹ wá kóra yín papọ̀ everybody ti mọ̀ bọ̀ lọ́dọ̀ tèmi rírin kò sí ṣì ara wọn lò ṣì wà wọ́n ti gáṣà kẹ́mi létí lọ yín ìgbọ́ payá. Allah need new intelligent people. We need more intelligent people. Tí wọ́n mọ bó ṣe máa present a program. Yes. Ẹ má bínú. Ẹ̀yin fans mi. Èpè igi ìmúya náà. Ẹ̀yin olólùfẹ́ dára. Wọ́n náà gbé yín ṣépè. Ṣé ìwùwà èpè ní débi tó èpè máa mọ yín. Anybody tó bá ti gbé yín ṣépè ẹ̀yin mú. Ara ló ń ta wọ́n. Kò sí nǹkan kan tí ó ṣe yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣebí ká ti jọ ṣe Yorùbá nation ká fọ́ mọ́ kó dẹ̀ move forward to the level táwọn tó yẹ kó wà bí ẹja máa ṣiṣẹ́ wa lọ ẹni bá ń ṣe pé ẹ fi sílẹ̀ àsìkò tiẹ̀ ló ti dé ó ti pẹ́ tó ara ti ń re tó fẹ́ jẹgba nọ́mbà ló fẹ́ bà ẹ fi sílẹ̀ gbogbo nǹkan tó ń gbá láyà ẹ̀ látòkè désàlẹ̀ ojú àká wà nísìn olókàn ẹ ṣáà tí mo bọ́n ṣe máa ń lò wọ́n òun náà ń lò lọ́wọ́ bóyá ò ló sì fara ẹ̀ kalẹ̀ ẹ fi sílẹ̀ ó ìmà tó àbí àti ìdẹ́bi how many people ló wò wá torí ẹ̀yin àwọn ọ̀tá dára pọ̀ nínú movement ibẹ̀ náà máa rọ́ lọ wàláhì kò káyé mi láláyín tó lọ sókè ilẹ̀ ló ń bọ̀ alá máa wá àwọn new intelligent people bí mo ṣe wá ń sọ fún ẹ yìí bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí wá bá mi pín síta èrè iṣẹ́ ọwọ́ Awikonko òun la Awikonko ń jẹ o àwọn onílé ló gbà àwọn ènìyàn dìde láti treat fọkọpẹ kí àṣírí ẹ̀ kó lè tú jáde Awikonko ti lọ kó gúrùpù jọ tó fẹ́ fi ṣe new version Yorùbá nation ó fẹ́ pa ilé ìmọ́lẹ̀ òun ló ṣe ń sọ wípé Yorùbá nation ilé ó ti kú kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ àwọn níwọ̀n ló fẹ́ join òun ló ń lead wọn ire o.